ta lẹni tó láṣẹ kó sọ fún wa pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ bí tá ń lọ nínú ẹ̀sìn wa ta ló láṣẹ kó sọ pé ìjọba yìí là á bẹ̀rẹ̀ àwẹ̀ tẹnu wá fi lè gbà á bẹ́ẹ̀ lòmíì bá sọ bẹ́ẹ̀ tá sọ pé gbẹ̀mí ọlọ́wọ́ ọlọ́run ọ̀ràn bẹ́ẹ̀ lòmíì bá wí dáadé sọ pé ìwọ kọ́ lọ́lọ́ ni a gbọ́ sí lẹ́nu kódà tẹ́ni tí ọlọ́run ní a gbọ́ sí lẹ́nu bá tún ṣe mistéèkì ọlọ́run ó tún gbà ń jọsìn fún wa nítorí ipá àkọ́tọ́lọ́ ẹwọ nǹkan Ibn Abbas ló gbà díṣe lè wá látọ̀rọ̀ dàdí Muhammad sallallahu alaihi wasallam Ibn Abbas sọ wípé anna Arabiyan jaa ila an-nabi ṣẹ́rí tán bá sọ pé Arabiyan ìtumọ̀ ẹ̀ ní pé ẹnìkan ó kàn rìn wọlé àmọ́rí is not known kò gbajúmọ̀ kódà àwọn àfáà wa tí wọ́n bá tún fún àgbà náà wọ́n ní lárúbáwó oko ẹni mọ̀ bí irú ẹni tí ó wá sọ́dọ̀ ànábì yìí ti jẹ́ ẹni tá a lè sọ pé kò nípò ẹni tí ò lówó ẹni tí ò gbajúmọ̀ ẹni tá yóò mọ̀ ó kàn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam faqal ó ní wà ànábì ní na'am ó ní inni ra'aytul hilala bó ti ń wò mí lọ́nà oko wa tí mo ti ń bọ̀ mo rí pé oṣù Ramadan ti yọ ẹwọ kan faqal ànábì wá bí ní ìbéèrè méjì àkọ́kọ́ atashhadu an la ilaha illallah ṣó gbà pé kò sí ẹlòmíì tá a lè sìn àfi Allah ó ní na'am mo gbà ànábì tún bí lẹ́lẹ́kejì atashhadu anna Muhammadan rasulullah ṣó gbà pátá Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni qala na'am ó ní mo gbà qala ànábì wá ní fa'adhdhin fi an-nasi ya Bilal an yasumu ghadan ìwọ Bilal lọ kéde fáwọn èèyàn pé tó bá dọ̀lá kí wọ́n máa gbà àwẹ̀ ẹwẹ́ ni tó múrò wá fánàbì the only thing tí ànábì need láti establish ni pé ṣé Muslim lẹ́ni yẹn tó bá ti wà establish pé Muslim lẹ́ni tó sọ ká kéde kí wọ́n máa gbà àwẹ̀ ni condition kan wá mẹ́ ìgbà tẹ́ni yẹn róṣù ní abúlé Ọbàmọ́ ìmáàmù ń bẹ lọ́bàmọ́ ìmáàmù Ọbàmọ́ ò gbọ́dọ̀ kéde òbídá gbogbo oṣù tí kálùkù rí ń bí wọ́n ti rí ìbò wọ́n gbé wá ọ̀dọ̀ Ànábì Muhammad ta ló ní wọ́n kéde Ànábì Muhammad ló ní wọ́n kéde ẹ̀sìn wa nù ìlú kọ̀ọ̀kan ni wá máa ní ẹni tí ń rólé Ànábì Muhammad ń bẹ̀ orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní máa ní wọ́n ní ìjọba ẹ̀sìn Saudi gbogbo omi tó wù kí wọ́n ti róṣù ìjọba ẹ̀sìn ní òkèrè wọ́n ní ìjọba ẹ̀sìn ní Mísírà omi tó wù kán ti róṣù àwọn wọ́n kéde gbogbo ìlú tí ìjọba ẹ̀sìn bá ti ń wà àwọn ìjọba ẹ̀sìn ní wọ́n kéde Nàìjíríà táwa wà yìí lónìí ìjọba ẹ̀sìn táwa ní Nàìjíríà tó jẹ́ olórí gbogbo wa Nàìjíríà òun lẹni tọ́lọ́run bá fi ṣe Sultanu Sokoto òun ni President General Nigeria Supreme Council for Islamic Affairs tí ò bá ti jó òun ló kéde gbogbo ẹnikẹ́ni tó bá ké sẹ́mi ìwọ́kọ́lọ́lọ́run ẹ wá wo nǹkan sáàrí èèyàn wá lè sọ pé àwa náà lè rí lọ́dọ̀ wa yes a lè rí àwa gan rí l'Ógbómọ̀ṣọ́ ní 2023 Ramadan tá a gbà ní 2023 a rí oṣù Ramadan l'Ógbómọ̀ṣọ́ kìí ṣe páàrí èmi gangan rí ńgbà wọ́n rí wọ́n wá pè mí ní ọ́fíìsì bàbá ẹ máa bọ̀ lèmi náà bá jáde mo wá rí inú mi dùn pé Ọlọ́run mọ̀ kí àwa náà l'Ógbómọ̀ṣọ́ lónìí Ṣàbán 29 yìí àsìwòsù l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n bí mi dá kí n kéde tó ń ti páàrí rúkòyà tó láàáyì ojú la fi rí báyìí a gbọ́dọ̀ kéde kí lèmi náà ṣe mo tarí ẹ̀ sọ́dọ̀ appropriate authority tó wà in charge torí pé ní Nàìjíríà wà a ní moon sighting committee
àwọn tí wọ́n wà ń bẹ tó wà nínú kọmitì yẹn lẹ̀ Yorùbá yìí wọ́n pọ̀ o àmókọ wọn o ẹ̀fẹ́ dání o torọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dàrú yìí náà wà nínú moon sighting committee tí President General Supreme Council gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá kí wá láì ní gbàfẹ́ ni Ọlọ́run gbé wájú fún. Nígbà táwọn arí l'Ógbómọ̀ṣọ́ mo taari ẹ̀ sáwọn moon sighting committee t'Ọ̀yọ́ State àwọn náà sì taari ẹ̀ sọ́dọ̀ president wa Sultan Sokoto wọ́n taari ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì rí pé lónìí nínú rẹ́kọ̀d tó wà ní Supreme Council nínú ibi tí wọ́n ti rí oṣù ní Nàìjíríà ní 2023 Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀. Àtàpá àbátari ẹ̀ tàà fi pamọ́ ó kọwọ́ ní wọ̀wé. A gbọ́dọ̀ kéde àti màpá bẹ̀rẹ̀ oṣù tó rá àti rí àwa tààrí ẹ̀ sọ́dọ̀ àwọn tí ó kéde bá àti ìṣẹ́nu ẹnì kankan gbọ́dọ̀ kéde. Ẹ wá wo nǹkan èèyàn lè sọ pé òun ní modern gadget tóun lè fi wò tóun fi rí yes kódà ó dáa káwà fún àwa mùsùlùmí gan ká ní Supreme Council náà ní tẹ́yìn bá wá ní as individual àbí Supreme Council ní tẹ́ ẹ bá wò níbi tẹ́ ẹ ti wò ẹ gbọ́dọ̀ kéde tẹ́ ẹ bá rí rìsọ́ọ̀tì yín ẹ fún Supreme Council. Ẹ̀yin tó ṣe pé astronomers ní ẹ̀yin astrologers ẹ̀yin geologist ẹ̀yin tẹ́ onímọ̀ geography tó ṣe pé ìmọ̀ yẹn lè jẹ́ kẹ́ẹ̀rí through your astronomical calculation abẹ́yìn tẹ́ mọ̀ geomancy gbogbo kìíní tẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ yẹn no problem ṣe bẹ́yìn ti mọ̀ ẹ ti calculate ẹ ti mọjọ́ tó abẹ́ bẹ̀rẹ̀ wọ́n bí yín dáadáa tẹ́ kéde ó rọ̀ láàpè yìí tẹ́ bá kéde ẹ dá padà sọ́dọ̀ ọ̀gá wa ní ẹnu ọ̀gá wa láti gbọ́ bá a bá gbọ́ lẹ́nu yẹn á sọ pé báwọn bàbá yín ti máa parọ́ nù lẹ́yìn náà gòlè. Ó clear gbogbo orúmọ̀ tó wù kíyàn mọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀gá wa lẹ́dà padà sí ṣe rí ẹ̀yìn kádà padà sọ́dọ̀ àwọn ọ̀gá wa ní ó jẹ́ aṣọ kan ní ó jẹ́ aṣe gíní ní ó jẹ́ aṣọ kan torí pé gbogbo ayé sọ pé àwọn Nàìjíríà ẹnu wọn kò lórí ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ẹnu wọn kò lórí ìjọ tí wọ́n túnú ṣùgbọ́n tẹ́yìn bá dàrú tẹ́ sọ pé á kéde tí a ní ẹwọ nǹkan sí Ramadan kọ̀sẹ̀ méjì owó ti mú déètì ilẹ̀ gbogbo ẹni ẹ bá rí tó bá kérù kéde yẹn lọ́dún ní òórọ̀ ni kódà béèyàn bá gbà lólóòótọ́ ẹni ó yàpá sí aláṣẹ ni ó yàpá sí aláṣẹ ó tàpá sí òfin àwọn tí Ọlọ́run fi ṣe aláṣẹ wa nígbà bólódodo ni a sọ pé ń rọ ni láìsà mínà màndáà ìlà àsọ̀bíyà gbogbo ẹni tí máa ń sọ pé Yorùbá làwa àlébá Haúsá ṣe ànígbà tí Haúsá bá sọ Yorùbá làwa Ànábì sọ pé òyìnṣẹ́ ọmọlẹ́yìn òun òyìnṣẹ́ ọmọlẹ́yìn Ànábì ìwọ tó bá ń pèpè síbi tribalism tó wà tribalistic lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ànábì sọ pé òkìnṣẹ́ ọmọlẹ́yìn òun wà láìsà mínà man qatala ala àsọ̀bíyà ìwọ tó ń jà tó ń fa wàhálà lórí ọ̀rọ̀ ìran ọmọ Yorùbá ní ní Haúsá ní ní tó ń protect ìran ẹ̀ tí ìṣe pẹ́sìn ló ń protect Ànábì sọ pé ìṣọ́ ọmọlẹ́yìn òun wà laysa minna man mata ala asabiyya ẹni òun bá wá jáde láyé lórí pé ìran rẹ̀ ní jà fún àwọn ò ní tẹ̀lé Haúsá níbi ọ̀rọ̀ oṣù àní tẹ̀lé Haúsá níbi ọ̀rọ̀ oṣù ibẹ̀ ló wá kú sí ò ní wọlé ọlọ́pẹ̀ náà tó bá dàbí kí á mọ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ mú gbogbo àwọn táwọn máa dá oṣù mú lọ́tọ̀ ìjọba láwọn ò recognize wọn ẹ̀yin ẹjẹ́ òdíjọ́ tàà fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìsìn National Television of Nigeria Television Authority INTA ọ̀dọ̀ Sultan ni wọ́n wà wọ́n ò ní sí lọ́dọ̀ tí wọ́n lẹ̀ Yorùbá ṣọ́tán ẹ̀yin kan rúnmúnúmúnú yàrá ayé ní ẹni kọ́kọ́ ọgbọ́ ayé ọgbọ́ àbùkù ní ẹ̀tẹ́ ní ẹ̀sí dé ẹni kọ́kọ́ ọgbọ́ ìjọ àwa àti múdéèkì ilẹ̀ àwẹ́kọ̀sẹ̀ méjì ẹmúdéèkì ilẹ̀ ayé ọgbọ́ èyí tí Sultan bá sọ lẹ́ntì ó gbé tẹ́ntì bá rìpọ́tù ẹ̀sán Channel Television ó gbé TVC ó gbé Arise TV ó gbé gbogbo television station tó wà Nàìjíríà ó gbé gbogbo television station tó wà lágbàáyé ó gbé Al Jazeera máa rìpọ́tù ẹ̀ BBC máa rìpọ́tù ẹ̀
gbogbo radio station máa rìpọ́ọ̀tù ẹ̀wọ̀n ní rìpọ́ọ̀tù ti yìí torí pé sọkúsọ lẹ̀ ń sọ ilẹ̀ ń sọ yẹn kò bá ayé mu kò bárùn mu ẹ wà ní ayé 21st century ẹ wá ń lògbé sí ayé 17th century láyé òrántí mọ́ ajókòó kalẹ̀ yẹ́yẹ́ ìwọ́sọjọ́ ọtí ẹ jẹ́wò lábẹ́rẹ̀ àwẹ̀ ẹ̀yìn kan ẹlú ẹ lọ ṣe mítìnì àti ṣe ìpàdé tán ọjọ́ báyẹ̀ lábẹ́rẹ̀ àwẹ̀ aláwọ̀ ní gbogbo ẹni tí bá ń tẹ̀lé irú ọ̀nà bẹ́ẹ̀ kò bẹ́sìn wà mú ẹ wá wo nǹkan